torí fẹ́ kan àwọn ẹyẹkẹ́yẹ. Pátá 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 pátápátá pèrè ọ̀la pèrègèdè ògo bàbá mi ọ̀bí jọ̀nà jọ́gbó èṣù mọ́lẹ̀. Mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀jẹ̀ mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ẹni rọ́bà mi lọ́ba ń pa ọjà rẹ̀. Ọkọ mi o. Hallelujah. Hallelujah. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ní gbogbo ipá àti agbára, arúgbó ọjọ́ gbanigbani tí à ń sáyà, Ọlọ́run tó lànà, Ọlọ́run tó lónìí. Àdúpẹ́ lórí ètò Ọlọ́run àpèdáhùn, èyí tẹ́ tó jẹ́ kí ọjọ́ òní bá wa láyọ̀ àti àlàáfíà. Àdúpẹ́ o Ọlọ́run, gba ọpẹ́ wa. Amen. Àdúpẹ́ lórí iléeṣẹ́ Kaya Radio TV. Àdúpẹ́ lórí ìjọ ní Glorious Morning Apostolic Church. Àdúpẹ́ lórí àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ Kaya. Àdúpẹ́ lórí àwọn ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run àtàbátà àṣẹ prógámù nínú ìjọ ní Glorious Morning Apostolic Church. Àgbé Ọlọ́run ga lórí orílẹ̀-èdè Ghana. Àdúpẹ́ lórí orílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run gba ọpẹ́ wa. Amen. A ó yìn ọ́. Amen. A ti dé sí iwájú rẹ lónú ètò Ọlọ́run àpèdáhùn. Ọlọ́run ò jẹ́ ká rí ọ. Amen. Ran agbára rẹ sọ̀kalẹ̀. Amen. Gba gbogbo ògo. Amen. À ń lọ sínú ìyìn Ọlọ́run ẹ̀mí mọ́, Olúwa darapọ̀ mọ́ wa. Amen. A ó yìn ọ́. Amen. A ó dúpẹ́. Amen. Ògo ni fún orúkọ rẹ. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Amen. 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 In Jesus' name. Olúwa ṣe mí lóore o, ó yọ. Olúwa ṣe mí lóore o, nípa mọ́ra. Olúwa ṣe mí Mí lóore o, ó yọ. Bàbá mi. Olúwa ṣe mí lóore o, mi ò lè pa mọ́ra. Ọlọ́run ṣe mí lóore o, ó yọ. Ṣe bàbá. Olúwa ṣe mí lóore o, nípa mọ́ra. Olúwa ṣe mí lóore o, mo yọ̀. Olúwa ṣe mí lóore o, mi ò lè pa mọ́ra. Yẹ ká dúpẹ́, ó yẹ ká dúpẹ́. Àìsàn atẹ́gùn fẹ́, ìjìyà kò gbé wọn lọ. Ó yẹ ká dúpẹ́, ó yẹ ká dúpẹ́, ó yẹ ká dúpẹ́. Àròsàn atẹ́gùn fẹ́, ìjìyà kò gbé wa lọ. Ó yẹ ká dúpẹ́. Bàbá ta arúgbó ọjọ́ o, ìwọ ló yẹ láti dá ògo, ìwọ ló yẹ. Bàbá ta atọ́bàjẹ́yé, ìwọ ló yẹ láti dá ògo, ìwọ ló yẹ. Àtìmílẹ́yìn kojú máa tì mí, mo yìn ọ́ bàbá. Àtìmílẹ́yìn kojú máa tì mí, mo yìn ọ́ bàbá. Àtìmílẹ́yìn kọ́tà máa yọ ní o, mo yìn ọ́ Ọlọ́run. Àtìmílẹ́yìn kọ́tà máa yọ ní, mo yìn ọ́ lógo. Ìyàtọ̀ fọ́ mi, ìyàtọ̀ fọ́ mi. Ìyàtọ̀ fọ́ mi. Ìyàtọ̀ fọ́ mi. Ó lè ṣe ìyàtọ̀ fọ́ mi, ó má bá kò lè ṣe. Ìyàtọ̀ fọ́ mi. Hallelujah. Ìyàtọ̀ fọ́ mi. Hallelujah. Ìyàtọ̀ fọ́ mi. Ó ti ṣe òkun mi. Ó ti ṣe òkun mi. Ó ti ṣe òkun mi. Ó bàbá kò lè ṣe. Ó ti ṣe òkun mi. Ó bàbá kò lè ṣe. Ó ti ṣe òkun mi. Oh, hallelujah. Ó ti ṣe òkun mi. Èmi ò yìn ó bá
èmi ò yìn ọ́ bàbá. Èmi ò yìn ọ́ bàbá o, èmi ò yìn ọ́ bàbá, èmi ò yìn ọ́ o. Èmi ò yìn ọ́ o bàbá, ó yìn ọ́ bàbá mi mọ́. Èmi ò yìn ọ́ bàbá. Ìwọ bàbá mi mọ́, èmi ò yìn ọ́ o bàbá. Gbégbéga o, ẹ bá mi ṣe Jésù jẹ́ o. Gbéga. Inú rẹ̀ bá dùn kó bá mi ṣe Jésù jẹ́ o. Ẹ̀jẹ̀ láti ń kí inú àwọ̀ ni ó lọ. You are worthy. You are worthy to be praised, to be praised, to be praised. Hallelujah, hallelujah, hallelujah. Ẹ̀mí mímọ́ worthy, oh God. Yeah, you are worthy, Lord. You are worthy, Lord. You are worthy, Lord. My God, you are worthy, Lord. You are worthy, Lord. You are worthy, Lord. Ògo ni fún orúkọ Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Àti tún dé sí orí òkè ètò ti Ọlọ́run Àpèdáhùn. Níbẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ níbi tí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tá a ti ń yin Ọlọ́run, tá a lè ń gbàdúrà. Ẹnìkan ń gbọ́ mi nítorí pé o ṣetán láti gbọ́ ètò yìí. Gbọ́ etí tó fi gbọ́ ètò yìí kò ní dì. Amen. Ojú ìríran rẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ojú yẹn ò ní fọ́. Amen. Jesus name. Mo sọ lórúkọ Olúwa, ẹnu tó fi ń ṣe àmì, ẹnu yẹn kò ní ya odi. Amen. Gbọ́ o, a ó máa dé báyìí. Amen. Àwa náà lẹ́ ó máa rí. Amen. Bó ṣe rí nìyẹn o. Amen. Jésù Olúwa wa. Amen. 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 Gba àdúrà mẹ́ta kó tó di pé àgbọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, màá wá tún pe àdúrà, màá wá gbàdúrà fún yín. Àdúrà àkọ́kọ́ rẹ̀ sọ fún Ọlọ́run, Olúwa, ohun rere tí mo ya àgàn rẹ̀, ohun rere tí mo ya àgàn rẹ̀, bóyá òun wọ́ ọmọ ni, ó yàgàn, ó jẹ́ aláìlọ́mọ. Gbọ́, ó ní owó, ó yàgàn owó, ó ní ọlá, ó yàgàn ọlá, àti ṣe rere ó di wàhálà fún ayé rẹ. Pé orúkọ Jésù Kristi lẹ́ẹ̀kan, Olúwa, ohun tí mo ya àgàn rẹ̀, Ọlọ́run jọ̀ọ́ bá mi ṣe. Ìwọ Ọlọ́run tó gbọ́ àdúrà Hánà, Ọlọ́run jọ̀ọ́ bá mi ṣe. Ó yá ẹ sọ dàdúrà lórúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Gbogbo tí mo ya àgàn rẹ̀, ẹ̀mí máa ń ṣe fún mi, ṣe fún mi, ṣe fún mi, ṣe fún mi, ṣe fún mi. Àgàn àlèdá nǹkan rere ṣe. Olúwa bá mi ṣe, Olúwa bá mi ṣe, Olúwa bá mi ṣe, Olúwa bá mi ṣe. Gbogbo tí mo ya àgàn rẹ̀, ṣe fún mi Olúwa, 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 ṣe fún mi Olúwa. Bá mi ṣe, 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 bá mi ṣe. Jésù Kristi Olúwa wa. Amen. Gbàdúrà kejì, Olúwa má jẹ́ kí n kú sípò àgàn. Ìyẹn ni wípé tètè bá Ọlọ́run sọ. Hánà náà bá Ọlọ́run sọ̀rọ̀. Ó ní Olúwa, bí o bá lè ṣe, nítorí pé ó kọ̀, kò fẹ́ kú sí ipò àgàn, ipò àìlọ́mọ. Olúwa, má jẹ́ kí èmi náà kú sínú ipò àgàn tí mo wà yìí. Ohun tí ó yẹ kó o ní, tó yẹ kó o ṣe tó o ṣe yẹn, àgàn ni o. Olúwa jọ̀ọ́, tètè bá mi ṣe. Ó yẹ sọ́dọ̀dúrà lórúkọ Jésù.
lórúkọ Jésù lórúkọ Jésù mímọ́ Kristi. gbogbo tó ti bá mi ṣe ogun tí mo yàgbọ́n rẹ̀ Olúwa lè ṣe bá mi ṣe bá mi ṣe ó má ṣe tì mí o bàbá o bàbá mi bá mi ṣe ayọ̀ yìí bá mi ṣe bá mi ṣe ogun tí mo yàgbọ́n rẹ̀ má ṣe kó tún sì mí fún bàbá mi ṣe mo ti sá díẹ̀ mo ti sá wá bẹ́ẹ̀ mo ti sá tọ̀ ẹ́ wá bàbá mi ṣe ogun tí mo yàgbọ́n rẹ̀ Olúwa bá mi ṣe ọba bàbá mi ṣe lórúkọ Jésù Kristi bá 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 mi ṣe ọba tí mo yàgbọ́n rẹ̀ Olúwa bá mi ṣe bá mi ṣe bá mi ṣe bá mi ṣe sọ pé amen. Wá sọ fún Ọlọ́run ní ìgbà kẹta ohun tó máa mú inú mi dùn tó máa mú ayọ̀ mi kún Ọlọ́run ṣe fún mi ó yá sọ́dàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù ẹ̀mí mímọ́ Olúwa gbọ́n tó máa mú ayọ̀ mi inú mi dùn tó máa mú ayọ̀ mi kún Olúwa ṣe fún mi 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 Olúwa ṣe fún mi ayọ̀ ní Ọlọ́run ayọ̀ bá mi ṣe Ọlọ́run àbá mi ṣe bá mi ṣe Olúwa ayọ̀ tó máa mú mi kún Olúwa ṣe fún mi. Olúwa bá mi ṣe Olúwa bá mi ṣe ṣe fún mi Olúwa 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 Jésù Kristi Olúwa wa amen. Kọrin pé ṣé o ohun tí ó máa yọ̀ mí kún o ṣé o Ọlọ́run mi ṣé o ohun tí ó máa yọ̀ mí kún o ṣé o. Mo bá ní àṣẹ bí apọ́sítù Olódùmarè ohun tí a ń pè mọ́ lára bí àgàn ohun tó máa mú inú rẹ̀ dùn kúrò nínú ipò yẹn Ọlọ́run ṣe fún ọ. amen. Ọlọ́run Ayọ̀ Babalọ́lá lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì Ọlọ́run àwọn apọ́sítù Ọlọ́run wòlíì Ẹ̀sìkáyà Ọládèjì mo ní ó ṣe é fún ọ 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 Ọlọ́run gbọ́ àdúrà ó ti rí bẹ́ẹ̀ Jésù Kristi Olúwa wa. amen Jesus name. Arákùnrin àti arábìnrin lórí ètò Ọlọ́run Apedahun níbẹ̀ náà la tún wà. Èmi sọ lórúkọ Olúwa lẹ́ẹ̀kan sí etí ìgbọ́ rẹ tó fi ń gbọ́ rédíò Káyà rédíò etí ìgbọ́ rẹ tó fi ń gbọ́ ètò yìí àti gbogbo ètò tó kù nínú iṣẹ́ yẹn lórúkọ Jésù Kristi etí yẹn ò ní dì ojú yẹn ò ní fọ́. Kí ni mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ìwọ àgàn la rán mi sí lónìí. Ìwọ àgàn kí ni à ń pè ní àgàn? Gbogbo ènìyàn gbàgbọ́ wípé àgàn ni obìnrin tí kò ní ọmọ lóòótọ́ ni kì í ṣe obìnrin tí kò ní ọmọ tó ń wá ọmọ nìkan la pè lágàn. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe aláìní oyè tó yẹ kó ní àgàn ni. Gbọ́ àwọn olóyìnbó wípé ọmọ 40 ọdún that a fool as 40 is a fool forever. Ìyẹn ni wípé ọmọ 40 ọdún tí ò tí ì mọ nǹkan kan tó ń ṣe tí ò tí ì mọ ibi tó ń lọ tí ò ní níwá tí ò ní lẹ́yìn tí ò ní lọ́tún tí ò ní lósì wọ́n ní kò lè gbọ́n mọ́ títí ayé kò lè gbọ́n mọ́ títí ayé. Ìyẹn ni pé ayé rẹ̀ kún fún ẹ̀gàn àti àgàn ohun rere lóríṣiríṣi tí ó lè jẹ́ pé àìsówó lọ́wọ́ rẹ̀ ló mú ọ yàgàn àìlówó lọ́wọ́. Àìmọye ènìyàn wọ́n ní ọlá wọ́n ní owó ṣùgbọ́n wọn ò lọ́mọ wọ́n yàgàn àìlọ́mọ. Ẹlòmíràn ó ní ọmọ ṣùgbọ́n kò ní ilé ó yàgàn àìní ilé ó dẹ̀ nílé ilé yẹn. Ẹlòmíràn ó ní ohun gbogbo tó yẹ kó ní ṣùgbọ́n mọ́tò jẹ́ lógún láti ní láti lò mọ́tò tí ò ní yẹn ó ti di àgàn nínú ayé rẹ̀. Mo sọ lórúkọ Olúwa gbogbo tó rò pé kò lè ṣeé ṣe nínú ayé rẹ̀ nítorí agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi
àti nítorí ìpè mi gẹ́gẹ́ bí àpọ́sítélì Olódùmarè lórúkọ Jésù gbogbo ohun tí a ń pè ní àgàn tí a fi ń pè mọ́ ọ lára lórúkọ Jésù ọ̀run yanjú ẹ̀. Amen. ọ̀run yanjú ẹ̀. Amen. ọ̀run yanjú ẹ̀. Amen. o máa bọ́. Amen. o máa bọ́. Amen. o máa bọ́. Amen. lórúkọ Jésù Kristi o máa bọ́ nínú àgàn. Amen. ohun tí o ṣe aláìní fún ọjọ́ pípẹ́ òun ló ya irú ẹni bẹ́ẹ̀ ní àgàn. obìnrin kan wà nínú Bíbélì à ń pe orúkọ rẹ̀. ọ̀rọ̀ kan jígọ̀ 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 jígọ̀. rẹ̀ ní Anna. Anna yìí ọkọ rẹ̀ ó tún níyàwó mìíràn ó wá ya àgàn nílé ọkọ nílé aláya méjì tí a ń pè ní polygamous family. A máa ń ní lára a máa ń bu nítorí pé kò lọ́mọ. Gbọ́ Ọlọ́run tó dá Anna lóhùn. Ìwọ obìnrin tó ń wojú Ọlọ́run fún ọmọ yẹn ìwọ ọkùnrin àti obìnrin tẹ́jọ́ ń wá ọmọ yẹn lórúkọ Jésù Ọlọ́run máa là ọ́ ní àgàn. Amen. Ó máa la ayé rẹ ní àgàn. Amen. Ohun rere tó yẹ kó o ní fún ọjọ́ pípẹ́ tó ò tí ì ní àtẹ̀mí náà àti màmá tájọ́ ń ṣe prógámù yìí àti gbogbo ẹ̀ jẹ́ wà ní iléeṣẹ́ Káyà rédíò ohun tó yẹ ká ẹ ti ní tipẹ́tẹ́ ẹ̀ ní. Ní kapali amasudalia èrú àkàhání àkùdúlìà èkèlú àkàpálì àbàzà ẹ̀mí mímọ́ ó ṣe é fún yín. Amen. Àìlọ́mọ àgànní àìní owó àti ọlá àgànní àìní iyì àgànní àìlè dá ohun rere ṣe àgànní ṣùgbọ́n obìnrin yìí Ọlọ́run là á ní àgàn ó bá Ọlọ́run sọ̀rọ̀ ó ké pe Ọlọ́run ìwọ náà máa ké pe Ọlọ́run lónìí ó dẹ̀ máa dá ọ lóhùn. Amen. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ ó máa ké pe Ọlọ́run mo ló máa dá ọ lóhùn. Amen. Ó 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 máa dá ọ lóhùn. Amen. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Amen. Ẹ ti ká wo ìwé Àìsáyà 54 Olúwa rán mi sí ọ ìwọ àgàn gbọ́ ohun tí Olúwa ní kí n wí fún ọ ẹ kàwé mà. Kọrin. Gbọ́ ìwọ àgàn wọ́n ní kó kọrin torí ohun tó ò níyẹn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí rẹ̀ máa kọrin orin ẹ̀mí gidi gan. Olúwa ṣeun o Olúwa ṣeun o mo gbé ọ̀gá o bàbá torí pé ẹ ṣe é Olúwa ṣeun o Olúwa ṣeun o mo gbé ọ̀gá o bàbá torí pé ẹ ṣe é. O tún lè kọ orin mìíràn báyìí pé ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o. Olúwa tóbi Olúwa tóbi Olúwa tóbi mo mọ̀ Olúwa tóbi kọrin ìwọ àgàn. Yes. Ìwọ àgàn. Ìwọ àgàn. Tí kò bí rí. Gbọ́ ìwọ tó ò bí rí tó ń wojú Olúwa máa yin Ọlọ́run máa gbé Olúwa ga. Ìwọ àgàn tó ò bímọ rí. Ìwọ àgàn tó ò lówó rí tó wá yàgàn owó. Ìwọ àgàn tó ò kọ́lé rí tó wá yàgàn ìnílé. Ìwọ àgàn tó ò ralẹ̀ rí tó yàgàn ìlàrẹ̀. Ìwọ àgàn tó ò ṣe orere rí ó wá yàgàn àti ṣe orere. Ẹ̀mí Olúwa àti ọ̀rọ̀ rẹ̀ ní kí n sọ fún ọ wípé máa kọrin ìyìn máa kọrin ìyìn nítorí wípé nínú ìyìn lọ́lọ́run ń gbé nínú ìyìn ló ń gbé àwa dá ọ lóhùn nínú ìyìn àwa gbàdúrà àwa gbọ́ àdúrà rẹ. Yes. Bú sí orí. Bú sí orí. Sì ké rárá. Náà wàá tún wá gbàdúrà lẹ́yìn ìgbà tó bá yìn tó bú sórin tó bú sáyọ̀ bí ẹni tó máa bímọ lọ́la bí ẹni tó máa lóyún lọ́la mo sọ lórúkọ Olúwa
ọjọ́ ayọ̀ rẹ ó máa dé wọ́n bí. ọjọ́ ayọ̀ rẹ ó máa dé wọ́n bí. Yes. Nítorí àwọn ọmọ ẹni aláìláró pọ̀ ju àwọn ọmọ ẹni tí a gbé níyàwó ni Olúwa wí. Sọ ibi àgọ́ rẹ di gbígbòòrò, sì jẹ́ kí wọn kí ó ta aṣọ títa ibùgbé rẹ jáde. Má ṣe dá sí. Sọ okùn rẹ di gígùn, kí o sì mú eékún rẹ le. Nítorí ìwọ yóò yà sí apá ọ̀tún àti sí apá òsì. Irú ọmọ rẹ yóò sì jogún àwọn kèfèrí, wọ́n sì mú kí àwọn ìlú aworo wọn ní di ibi gbígbẹ. Má bẹ̀rù nítorí ojú kì yóò sì tì ọ́. Gbígbọ́ jẹ́ kí n sọ nǹkan kan fún ọ. Ó ti wà nílé ọkọ, ó ti ń lọ 10 years, ó tí ì bímọ. Má bẹ̀rù, ojú ò ní tì ọ́. Ìwọ máa yin Ọlọ́run, máa kọrin, máa gbàdúrà. Ó ní ké rárá, ó ní kó kọrin kó ké rárá. Wàá gbàdúrà, wàá yin Ọlọ́run nítorí pé ojú kò ní tì ọ́. Yes, ìwọ tí o ní ohun kan, o ti bímọ, ṣùgbọ́n ọjọ́ orí rẹ o ti ń lọ. Ó yẹ kó o ti nílé lórí, ó yẹ kó o ti nílẹ̀, ó yẹ kó o ti ra mọ́tò, ó yẹ kó o ti rọ́mọ lọ léèwé, ṣùgbọ́n owó ni àgàn ní gbogbo èyí. Gbọ́ o, bó o bá lè máa yin Ọlọ́run, tó o bá lè máa dúpẹ́ láràárọ̀, kó o lè máa béèrè fún àánú nínú àdúrà rẹ. Olúwa ní kí n sọ fún ọ wípé kó o má bẹ̀rù, nítorí pé òun gbogbo ló lè ṣe, òun gbogbo ló lè ṣe, òun gbogbo ló lè ṣe, Ọlọ́run ayérayé. Yes. Má bẹ̀rù. Má bẹ̀rù. Nítorí ojú kì yóò tì ọ́. Gbọ́, ojú kò ní tì ọ́. Bẹ́ẹ̀ ni kí o sì má ṣe dààmú. Má dààmú kiri, má dààmú torí pé òun wọ́n mọ́. Má lọ sí ilé àwọn wòlíì kà. Má jẹ́ kí n gbọmọ lọ́wọ́ rẹ kán tún gbé láńdùgbú lé ọ lọ́wọ́. Má jẹ́ kí n gbọmọ lọ́wọ́ rẹ kán tún gbé ọmọ láńgídí lé ọ lọ́wọ́. Má lọ sí ilé aláwo lọ wá ọmọ. Má lọ sọ́dọ̀ ìyá ọlọ́ṣun lọ wá ọmọ. Bó bá lọ lé aláwo, ọmọ inú igi náà máa gbé fún ọ. Bó bá lọ sílé wòlíì èké, àwọn ọmọ tó máa kànjọ́ lófurufú òun náà máa gbé fún ọ. Tó o bá wá lọ sí ọ̀dọ̀ ìyá ọlọ́ṣun, ọmọ omi náà máa fún ọ. Ṣùgbọ́n Ọlọ́run nìkan ní fúnni ní ọmọ. Ọlọ́run nìkan ló ń fúnni lọ́mọ. Àwọn èèyàn kan tẹ̀ tún ṣe kankan sìn. Wọ́n á lọ sọ́dọ̀ àwọn dókítọ̀, wọ́n ti ń ṣe tipẹ́ o. Àwa fún dókítọ̀ ní 5 million. Dókítọ̀ náà wá béèrè wípé ọmọ mélòó náà nílò. A ní ọmọ 3 lòun nílò. Wọ́n á dẹ̀ bá wọn ṣe lóòótọ́. Wọ́n á ṣe nípasẹ̀ nǹkan ọkùnrin. Àwa ṣe sọ́nà 3, wọ́n á ṣe sọ́nà 4. Nígbà tó bá wá tó stéèjì kan, ẹnìyẹn náà wá bímọ, abí 4, abí 3. Àwa ní Ọlọ́run ló fún wọn o. Iṣẹ́ Ọlọ́run ni, ṣùgbọ́n láti ọwọ́ ènìyàn láti dá. Iṣẹ́ Ọlọ́run ni o, ṣùgbọ́n láti ọwọ́ ènìyàn láti ṣe. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká jọ wà nínú ẹ̀mí dáadáa. Irú àwọn ọmọ wọ̀nyí tí wọ́n ń gbé sínú incubator tí a sọ yìí tó ń fowó ṣe, ẹ jọ̀ọ́ kí lẹ rò pé ọjọ́ ọ̀la wọn máa rí? Irú ọmọ wo lẹ rò pé wọ́n máa yà? Irú ọmọ wo lẹ rò pé wọ́n máa yà? Torí pé láyé àtijọ́ wọ́n sọ wípé àwọn ọmọ tó ń mu fúùdù wọ́n ní wọ́n ń ṣe bí ẹranko. Ṣùgbọ́n láyé ìsinsìnyí fúùdù làwọn ọmọ ń mu. Ayé àtijọ́ dẹ̀ ní ọyàn náà ń fáwọn ọmọ ọdún 2 aṣeré lọ tún padà wá mú ọyàn adúró léyà rẹ̀ lára. Ṣùgbọ́n báyìí láti ọjọ́ tó ti bí ọmọ ẹlòmíì, ó kọ̀ kó máa fún ọmú dànù, kó máa fún omi dànù, kó máa fún ọmọ ní fúùdù, kó máa fún ọmọ fúùdù. Àwọn ọmọ dàgbà tán, ó yà yàkuyà, ó ń ṣe bíi tọ́gì, ó ń ṣe bẹ́ẹ̀ ẹranko, kò ṣe ní ṣe bẹ́ẹ̀. So ohun tí mò ń sọ òun náà ni wípé má dààmú ara rẹ, má dààmú ara rẹ. Máa bá Ọlọ́run sọ pé nígbà tí ìyá mi ò ti dààmú láti bí mi, láti lóyún mi, èmi náà ò ní dààmú lórí ọmọ tí mo fẹ́ bí. Mo lọ sí Alesh Hotel ní ọdún kan, ó ti pẹ́, àti bẹ́ẹ̀ tó bí 17 years. Nígbà tí mo dé Alesh Hotel,
mo wá wà ní reception mo fẹ́ rí ọ̀gá tó ní hòtẹ́ẹ̀lì yẹn. Nígbà tí mo wá débẹ̀ ọmọ Ìbàdàn ní Alesh, nígbà tí mo wá dé Alesh hòtẹ́ẹ̀lì ní Ìkẹjà ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ way, mo wá rí páwọn èèyàn ń wá, wọ́n ń wọlé, wọ́n sọ pé wọ́n fẹ́ rí prophet, wọ́n fẹ́ rí prophet. Prophet yẹn wá láti Port Harcourt. So mo wá béèrè lọ́wọ́ security, mo ní kí ló ṣe prophet ti tún ṣe ṣọ́ọ̀ṣì nínú hòtẹ́ẹ̀lì ni? Wọ́n ní rárá, wọ́n ní Port Harcourt ló ti wá, ṣùgbọ́n tó bá ti wá hòtẹ́ẹ̀lì ibi ló máa ń lodge. Àwọn èèyàn ń wá láti London, àwọn èèyàn ń wá láti America, àwọn èèyàn ń wá láti Port Harcourt, àwọn èèyàn ń wá níbi gbogbo lórílẹ̀‐èdè àgbáyé. O tó wá ń rí màá yẹn fún rèé o, ó ń ta omi bottle water ẹyọ kan ní 1 million nígbà tí mo sọ yẹn. Ẹ̀yin náà wo 1 million o láyé ìgbà yẹn o. Máa yẹn wá sọ fún un pé ṣé ìbejì ló fẹ́ ni? Tó bá ti jẹ́ pé ìbejì ló fẹ́ 2 million ló máa san. So a wá sọ fún ẹ wípé a wá kó méjì fún ẹ, wàá máa mú méjèèjì ẹ títí tó bá fi mú tán. A wá sọ fún ẹ wípé nínú 2 million san 1.5 million. Ṣùgbọ́n tó o bá ti lè lóyún tó dẹ̀ gbé ní London àbí tó gbé l'Amẹ́ríkà, Nàìjíríà lọ́spítà rẹ̀ ní Port Harcourt ló máa lọ bímọ yẹn sí. Ìgbà yẹn lọ wá san balance àti owó delivery àti gbogbo ẹ̀. Àtìgbà yẹn ló ti yé mi wípé àwọn èèyàn ń dààmú, wọ́n ń wá ọmọ. Omi ni o, ṣùgbọ́n omi àlùjọ̀nú ni mo kà sí. Omi àlùjọ̀nú ni, ta ló mọ ibi tó ti rómi tó ń gbé káàkiri. Omi 1 million 1 bottle. So má dààmú wá ọmọ mọ́. Obìnrin yìí, ọkùnrin yìí wọ́n ni mò ń bá sọ̀rọ̀. Má dààmú láti sọ pé o fẹ́ dolówó. Má dààmú láti sọ wípé o fẹ́ ga. Má dààmú láti sọ wípé o ń wá agbára. Gbọ́, Ọlọ́run nìkan ló lè ṣe gbogbo nǹkan wọ̀nyí ní ẹ̀rọ. A fún ọlọ́mọ tó yàn, ọmọ tó yanjú, ọmọ tí ò ní dààmú rẹ. A fún ọ lówó, owó tó yàn, owó tó yanjú, owó tí ò ní dààmú rẹ. A sọ ọ́ di ọlọ́lá tí ò ní dààmú rẹ. A fún ọ níyì, a fún ọ ní gbéga. Ọlọ́run nìkan, Bíbélì wípé láti ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ìdí tí Bíbélì yẹ sọ ni wípé Ọlọ́run má gbàgbé rẹ o, nítorí pé òun ló fún ọ ní agbára tó máa fi ní ọrọ̀. Òun ló dẹ̀ fún ọ lágbára tó fi ní ọrọ̀. Yes. Bẹ́ẹ̀ ni kí o má ṣe dààmú. Má dààmú. Nítorí a kì yóò dojú tì ọ́. Wọ́n bí kò sí ni, kò sẹ́ni tó ní Ọlọ́run, kò sẹ́ni tó gba Ọlọ́run gbọ́, kò sẹ́ni tó ń sin Ọlọ́run torí ìdójútì. Àìsìn Ọlọ́run dáadáa lójúṣe ti ẹni tó bá ń sìn. Ṣùgbọ́n tó bá sin Ọlọ́run pẹ̀lú inú kan, pẹ̀lú gbogbo agbára rẹ àti ohun tó o ní tó fi ń sìn, wọ́n jẹ́ kí n sọ fún ọ, wẹ́rẹ́ ló máa rí pé oyún dénú rẹ, wẹ́rẹ́ ló máa rí pé olówó, wẹ́rẹ́ ló máa ní agbára, wẹ́rẹ́ ló máa ní ìgbéga. Ẹnìkan máa ṣàmì agbára tó fi sin Ọlọ́run tí ayé rẹ máa fi nítumọ̀. Agbára yẹn Ọlọ́run gbé wọn. Amen. Yes. Nítorí ìwọ ó gbàgbé ìtìjú ìgbéwé rẹ. Ibi tá a máa parí ẹ̀ sí nìyẹn torí àkókò wa. Àkókò wa kù díẹ̀. So nítorí ìwọ yóò gbàgbé ìtìjú ìgbéwé rẹ. Nígbà tí Ọlọ́run bá wá. Ìwọ sì rántí ẹ̀gàn ìgbà àkókò rẹ mọ́. Ìwọ wà ní rántí ẹ̀gàn yẹn mọ́. Ìyẹn ni pé nígbà tí Ọlọ́run bá wá ṣe é fún ọ, tó sọ pé ohun tó ń bà ọ́ lẹ́rù Ọlọ́run ti ṣe, bàbá ti ṣe, wàá rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ wàá gbàgbé ìtìjú, lẹ́sẹ̀kẹsẹ̀ wàá gbàgbé ìgbà ẹ̀gàn opó, wàá gbàgbé ìgbà ẹ̀gàn àìrọ́mọ, wàá gbàgbé ìgbà ẹ̀gàn àìlówó, wàá gbàgbé ìgbà ẹ̀gàn àìnígbéga, wàá gbàgbé ìgbà ẹ̀gàn àìlọ́rọ̀, wàá gbàgbé ìgbà ẹ̀gàn àìní ọlá. So arákùnrin àti arábìnrin, súnmọ́ Ọlọ́run, ọ̀rẹ́ kó lè súnmọ́ ó fẹ́ràn rẹ o, ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Dágbére fẹ́ṣẹ̀ kó lè mọ̀ bó ṣe fẹ́ ọ. Bọ́lọ́run làjà kó lè rojú rere rẹ̀. Má gbàgbé, má dààmú ara rẹ mọ́, má lọlé aláwo. Àwọn aláwo ìkà, àwọn àfá ìkà, àwọn wòlíì ìkà, àwọn pásítọ̀ ìkà. Má dààmú ara rẹ mọ́, àwọn ìyá ọlọ́ṣun ìkà, àwọn olórìṣà ìkà, àwọn ẹlẹ́bọ ìkà. Ìkà ni wọ́n sọ ọ́ di ìjẹ. Má gbàgbé o, má dààmú ara rẹ mọ́, súnmọ́ Ọlọ́run, òun nìkan ló lè bọ́ ọ ṣe.
máa yìn kó sì máa ké pé wàá rí i pé ọ̀run á ṣí inú rẹ̀ ọ̀nà tó dín yẹn ọ̀run máa ṣí bó dẹ̀ ṣe máa rí nìyẹn. Mo gbàdúrà fún ọ gbogbo ọkàn tó gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù ní ipò ẹ̀gẹ̀ tó wà àtẹ̀mí ọ̀run mú wa kúrò. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ Káyà rédíò mo gbàdúrà fún yín ipò ẹ̀gẹ̀ tí ayé yín wà ọ̀run mú yín kúrò. Bí a bá rí obìnrin kan èyí tí ò tí ì bímọ tó ń wojú Ọlọ́run èmi sọ lórúkọ Olúwa nípa agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀run máa ṣí inú rẹ̀. Bó o ṣe gbàgbọ́ nínú ọ̀rọ̀ yìí dá ọ láre. Ìwọ tó ń wówó tó ń wá agbára tó ń wá ọlá tó ń fẹ́ kí ọ̀nà rẹ là ọ̀nà rẹ máa là. Ọkàn rẹ ti balẹ̀ o ti rí ìyanu o ti rí bẹ́ẹ̀. Mo wá gbàdúrà fún iléeṣẹ́ Káyà rédíò iléeṣẹ́ yẹn ò ní jóná. Mo gbàdúrà fún màmá Káyà lórúkọ Jésù àbọ̀ Ọlọ́run kó dájú lórí yín. Gbogbo ọmọ tí bàbá Káyà fi sílẹ̀ àbọ̀ Ọlọ́run kó dájú lórí wọn. Mo gbàdúrà fún ọ̀gá Alhaji Taofik àti sista Bisi lórúkọ Jésù Kristi ohùn yín ó máa tókè ọ̀run dẹ̀ máa gbé yín ga. Wọ́n gbàdúrà fún màmá àti èmi tá a tó ń ṣe program àpò Ọlọ́run kó dájú lórí wa lọ́jọ́ mẹ́jọ èní Ọlọ́run tó máa kà wá yẹ. Ìlú Ghana ò ní dàrú orílẹ̀-èdè Ghana ò ní dàrú ìlú Accra ò ní dàrú orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú Ogun State ò ní dàrú ó ti rí bẹ́ẹ̀ a ó yin Ọlọ́run a ó jọ máa dúpẹ́ àwọn ẹ̀yin la ó máa bá o àwa la ó máa rí Jésù Kristi Olúwa wa àmín. Láti ní ìjọ New Glorious Morning Apostolic Church níbẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run ti jáde sí ọ. Àwọn ètò tí a ní à ń ṣe Wednesday lọ báyìí èyí tí àkòrí rẹ̀ jẹ́ kí ìjọba rẹ̀ dé ní ọjọ́ Friday yìí tàbí bọ́sí lọ́túnla yìí àwọn obìnrin ní ìṣọ́òru abiyamọ àdúrà fún àwọn abiyamọ. Mo sọ lórúkọ Olúwa níbikíbi tó ti ń gbọ́ tó bá lórí ọ̀fẹ́ tó bá lè wá Ọlọ́run máa kà ó yẹ. A wà ní ìlú Ọ̀tà ní Ìyá Ìjẹ̀bú bus stop lọ́nà Ìtẹ̀lẹ̀ láfẹ̀wọ́n aláfàkòrò ọ̀tún nílùú Ọ̀tà ibẹ̀ ni a wà ní Olúwafẹ́mi street. Olúwa wà pẹ̀lú yín o ọkàn yín á balẹ̀ ẹ ṣé a ó tún pàdé o. Onílé orí òkè tó rí fẹ́ kan àwọn ẹyẹkẹ́yẹ. Pátápátá pèrè ọ̀làpẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ògo bàbá mi ọ̀bí jọ̀nàjọ́gbó èṣù mọ́lẹ̀. Mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀jẹ̀ mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà